Ẹ káàbọ̀ padà. Nínú àwọn ẹ̀kọ́ wa tó ti rí kọjá lórí ìtẹ̀lé set yìí, a ti gbàgbọ́yé set gẹ́gẹ́ bí ìjọ tí àwọn ẹgbẹ́ ìjọ náà jẹ́ element. A mọ̀ túmọ̀ finite set, infinite set, empty set àti singleton set. Kódà a rí in tí order jẹ́ àti subset. A sì mọ̀ ìyàtọ̀ tó wà láàrin equal set àti equivalent set. Nínú fẹ́ràn ilé tí ẹ̀ ń wò yìí, bá máa ṣàlàyé power set. Ẹ mú gègé yín kẹ́ bá mi ká lọ. Ẹgbẹ́ kan náà nínú àwọn tá a tún fẹ́ gbọ́ yìí tí àlàyé yẹn bá ti yé wa òun náà ni à ń pè ní kíni o à ń pè ní power set òun là ń pè ní power set. Kí ni à ń pè ní power set? Power set ò le rárá. Power set kan lòun náà that contains all possible subset of S, all possible subset of A. Kágbé tí n bá ní power set of A, òun náà ni set tó yẹ pé kí ni gbogbo ohun tó lè jẹ́ subset A òun ló kó sínú. Wọ́n máa ń kọ́ pẹ̀lú power set of A. Mọ̀ bó ti yé mi báwọn. Ó wá ní àwọn tó a fi lè mọ̀ iye àwọn tí ó mọ̀ jẹ́ order power set. Òun náà ni pé kápé bá ní A mi ní ìsìn tí A mi bá jẹ́ 1, 2 gẹ́gẹ́ bí àpẹẹrẹ. A jẹ́ sí pé power set tí A mi so ti yé cardinality rẹ̀ pé cardinality náà ni pé order iye àwọn ọmọ tó lè jẹ́nu ọmọ ẹgbẹ́ A yóò mọ̀ jẹ́ kí ni o 2 raised to power 2. Òun náà ni pé 4. So pé tí bá ní kí ni tí n bá ní proper subset a jẹ́ sí pé iye àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ yóò mọ̀ jẹ́ 2 raised to power n. So ti bá n wá ní kí ni o cardinality set tí wọ́n fún wa. A jẹ́ sí pé tí n bá fún wa ní set yìí A, B, C, D. Kí ni cardinality A tàbí ká ní kí ni order A 4 àbí? A já sí pé power set of A kódà ká má tí ìmọ̀ye gbogbo tí ó mọ̀ jẹ́ subset rẹ̀ mo ti mọ̀ pé cardinality rẹ̀ yóò mọ̀ jẹ́ kí ni yóò mọ̀ jẹ́ 2 raised to power 4 tá ń pè ní 16. Ìbéèrè lè wá wípé a set has like 3 elements. What is the cardinality of the power set? Tàbí kí wọ́n pé kí ni order power set yẹn yóò mọ̀ jẹ́ 2 raised to power 3 eléyìí tí a pè ní 8. Bó la ṣe mọ̀ òun náà ni òfin pé kí ni o power set wa yóò mọ̀ ní cardinality 2 raised to power n. Bó la ṣe máa wá power set? Ìbéèrè lè wáyé pé if A is equal to 1, 2, find power set of A. A ti mọ̀ pé power set of A kódà láì tí wà a mọ̀ pé mélòó la mọ̀ rí ń bẹ̀ o. A mọ̀ rí powers a máa rí element mélòó mẹ́rin. Bó la ṣe mọ̀ pé mẹ́rin torí yóò mọ̀ jẹ́ kí ni o cardinality power set of A yóò mọ̀ jẹ́ 2 raised to power 2 tí a mọ̀ sí 4. Bó la ṣe a máa mọ̀ mẹ́rin yẹn kò lè ló ti yé mi báwọn. So mo ní A mi ó jẹ́ 1, 2. A já sí pé power of A mi òun náà ni pé kí ni o set kan lòun náà. Ṣùgbọ́n set yẹn ó tún wá kó subset sínú gbogbo àwọn subset a lè rí inú A. Òun náà ni kí ni òun náà ni power set. Kí lẹ́ máa kọ́kọ́ kọ́ ń bẹ̀? Òun náà ni pé nínú tí ọkọ̀ máa wà ń bẹ̀ òun náà ni kí ni trivial subset wa tí a mọ̀ sí empty set. Àti set yẹn gangan fúnra lára rẹ̀ 1, 2 a máa ń pè wọ́n ní trivial subset. Òun náà àwọn improper subset. Set yẹn àti what àti empty set ní tẹ́ ọkọ̀ mọ ọkọ̀ nù. Ọ̀yà ajá sí kó tún kù méjì tí mò ń wà. Mo tún lè rí kí ni o mo lè rí 1. Mo dẹ̀ sì lè ṣe kí ni o mo lè rí 2. Pé mi lè rí nǹkan kan mìíràn mọ́ wá pàdé rẹ̀ pẹ̀lú braces. So tí ajá sí pé gbogbo àwọn eléyìí o mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn náà ni kí ni power set of A. Bó wà ní tí n bá ní element mẹ́ta ńkọ́ ká pé B mi tó bá jẹ́ A, B, C wọ́n á ní kí n find the power B. Kódà mọ̀ mọ̀ ìpín láì tiẹ̀ tí ìwà gan in tí ó mọ̀ jẹ́ cardinality power set yìí mélòó ni 8 ni o. Bó mo sì mọ̀ pé ó jẹ́ 8 òun náà ni pé 2 raised to power 3. Torí 3 mi jẹ́ cardinality set gangan tí wọ́n fún wa. Bó la ṣe máa tò a ti mọ̀ pé power set kan lòun náà. Tá bá dẹ̀ fẹ́ kọ set kí lá máa kọ alámàgbé yóò mọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú braces yóò dẹ̀ mọ̀ parí pẹ̀lú braces. Àwọn possible subset tá lè rí mi báyìí kí ni mo láwọn àkọ́kọ́ tá ọkọ̀ mọ̀ rí òun náà ni kí ni o trivial subset. Kí làwọn trivial subset? Empty set ó gbọ́dọ̀ kọ́kọ́ wà ń bẹ̀ ni. Àti set yẹn gangan fúnra lára rẹ̀. Kí ni set yẹn gangan fúnra lára rẹ̀? A, B, C. Ọ̀yà wọ́n á lè rí kí ni
mo lè rí A àbí mo lè rí B àbí mo lè rí C ṣé rọ ni ó dàbí kẹ́ kó ABC sórí tébù náà ẹ pẹ̀lú mi lè ní A nìkan lòun rí ẹnìkan lè ní B nìkan lòun rí ẹnìkan lè rí C nìkan lòun rí ẹ pé àti kọ́kọ́ ṣe kí ni o àti kọ́kọ́ mú empty set tí ò rí nǹkan kan adẹ̀rí kí ni o a mú improper subset tó rí gbogbo ẹ wá wò pé ẹ wò èyí tó rí one àwọn tó rí one ni pé ABC àwọn ẹ tún wá mú méjì méjì kí ni àwọn méjì méjì rẹ̀ ó mọ jẹ́ AB ó lè rí AB a lè rí AB a lè rí AC àbí adẹ̀sì lè rí kí ni o a lè rí BC so ti ẹ bá ẹ dìbò ti tán a lè rí jù báwọn lọ ẹ mọ́ gbàgbé tá a bá ti rí AB a gbọ́dọ̀ rí BA mọ́ so ti ẹ torí ọ̀nà gbà tó set ó ṣe kí ni o kò ṣe kí ni kò dífá so kò dífá ẹ pé tẹ bá kà mẹ́jọ ní ọjọ́ 1 2 3 4 5 6 7 8 bó ní tọ́ ẹ pé mẹ́rin mo ní nǹkan tí èmi bá jẹ́ kí ni A B C D ọ̀yà láì tí ì ṣe tí béèrè bá ní kí n ṣe kí ni o tí béèrè bá ní wá power of A kódà láì tí ì ṣe mo ti mọ̀ pé power of A element mélòó máa mọ orí ń bẹ̀ 16 pé mo ti mọ̀ pé yóò jẹ́ 16 mo ti mọ̀ pé cardinality power of A tàbí order of power of A 2 raised power 4 ni bó mo ṣe rí 4 yìí cardinality A element mélòó wà nù A4 ajá sí pé iye power set rẹ̀ 16 náà ìwé àwọn possible subset tó lè wà nù rẹ̀ kí n bó mo lẹ́yìn ṣe máa bẹ̀rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé kò sí nǹkan kan tí a mọ̀ sí empty set àti set yẹn gan fúnra lára rẹ̀ A B C D àwọn tẹ́ ọkọ̀ kọ ni wọ́n wà trivial wọ́n mọ̀ wà ń bẹ empty set àti set yẹn gangan yóò mọ̀ jẹ́ proper yóò mọ̀ jẹ́ subset set kan tó ti lẹ́yìn rẹ̀ wá tó àwọn ọyọ kọ̀ọ̀kan tá a lè rí A o àbí ọ̀yà tá a bá fẹ́ mú ọlọ́yọ kọ̀ọ̀kan a tún lè rí B a lè rí C a lè rí D ọ̀yà ẹ̀rí pa tí mú ọlọ́yọ kọ̀ọ̀kan kan tán ẹ̀já mú méjì méjì náà mo lè rí AB mo lè rí AC mo lè rí AD àbí ẹ má gbàgbé tí n bá ti rí AB ń gbúdọ̀ rí BA mọ́ ọ̀yà a ti fi A a ti fi fẹ́ gbogbo wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan a tún lè mú B láti fi fẹ́ wọn a lè rí BC a lè rí BD ọ̀yà ẹja tó fi C náà fẹ́ wọn a lè rí CD ẹ gbé méjì méjì ò lè jù báwọn lọ so ti yá báwọn ọ̀yà ẹja mú wọn mẹ́ta mẹ́ta mo lè rí ABC yà ń gbé mo ń fi AB mo fi ń fẹ́ wọn mo lè rí ABC mo dẹ̀ sì lè rí kí ni o ABD àbí ọ̀yà ẹjẹ́ tó fi BC kí n tó fi fẹ́ wọn mo lè rí kí ni o BCD ẹ pé tẹ bá wo kó jù báwọn tá a bá kà ẹ rí pé yóò ti pé 16 ẹjẹ́ kà 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 kò tí ì pé o a ti kọ́ kí ni àdéhùn a tún lè rí kí ni o a lè rí ACD so ti yẹn máa a tún lè rí ACD ságbọ́yé so òun náà ni ẹ̀rí kó ti pé 16 so òun náà ni àlàyé tí wọ́n fẹ́ ká gbọ́yé mi báyìí kódà láì tí ìmọ̀nà tó pín sí a lè fi kí ni o a lè mọ ní tí àwọn cardinality rẹ̀ ó mọ̀ jẹ́ ìbéèrè wa lè wáyé kágbọ́n fún wa nù ìbéèrè wa pé if A is equal to A B C D E F tí ìbéèrè wa ni pé what is NP of A yàní cardinality power set of A kódà láì tí dára aláàmú láìsẹ̀ mọ́ tó wọn pé yóò mọ jẹ́ 2 raised power n kí dẹ̀ ní ẹni mi bí báyìí mẹ́fà ajá sí pé 64 elements wọn náà láàmú ṣe kí ni o láàmú orí ń bẹ 64 elements láàmú orí ń bẹ bó wà ní